ọ̀ràn ńlá agbébọn jí ìmáàmù àgbà gbé ní Kogi. Bẹ́ẹ̀ bá rí àwọn ọlọ́pàá àtàwọn agbófinró gbogbo nílùú Ìyára níjọba ìbílẹ̀ Ìjùmù nípínlẹ̀ Kogi tí wọ́n ń wọnú igbó àti inú ìgbẹ́ káàkiri ìmáàmù àgbà ìlú Ìyára Sheikh Kosim Musa táwọn agbébọn kan jí gbé ni wọ́n ń wá o. Ọjọ́ Ajé Monday ọjọ́ 25 oṣù kẹta ọdún 2024 yìí ni wọ́n gbé bàbá náà lọ. Aláròyé gbọ́ pé ní nǹkan bíi aago 12 ọ̀sán ọjọ́ náà lẹ́yìn tí olórí ẹ̀sìn ọ̀hún dé láti mọ́ṣáláṣí tó ti lọ kírun fáwọn olùjọsìn tán ló bá sùn síwájú ilé rẹ̀ tó wà lágbègbè Ìlúpa nílùú Ìyára níjọba ìbílẹ̀ Ìjùmù níbẹ̀ ló wà táwọn agbébọn kan fi ká a mọ́bi tó ti ń sùn lọ́wọ́ wọ́n sì jí i gbé sá lọ. Níṣe làwọn aráàlú tí wọ́n fẹ́ wá gbà á sílẹ̀ sá padà nígbà táwọn oníṣẹ́ ibi náà bẹ̀rẹ̀ sí yìnbọn sókè ṣe ni kálukú wọn sá àsálà fún ẹ̀mí wọn. Alukoro ẹgbẹ́ àwọn láńlọ́ọ̀dù agbègbè ibi tí wọ́n ti jí ìmáàmù ọ̀hún gbé ọ̀gbẹ́ni Ike Adébáyọ̀ ṣàlàyé pé kò sẹ́ni tó ronú kàn pé àwọn agbébọn lè wá jí bàbá ọ̀hún gbé lásìkò yìí rárá, pàápàá jùlọ nígbà tí bàbá náà kì í bá èèyàn kankan fa wàhálà ládùúgbò rẹ̀. Ó bu ẹnu àtẹ́ lu báwọn oníṣẹ́ ibi náà ṣe wá jí ìmáàmù ọ̀hún gbé sá lọ lásìkò ààwẹ̀ Ramadan. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà SP Williams Aya fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀. Ó láwọn ti da ọ̀pọ̀ ọlọ́pàá àti ọ̀tẹlẹ̀múyẹ́ síta. Ó sì ṣèlérí pé láìpẹ́ yìí làwọn máa wá bàbá ọ̀hún rí tí àwọn sì máa gbà á lọ́wọ́ àwọn oníṣẹ́ ibi. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.